A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Bí àwọn Kìrìsìtẹ́nì onígbàgbọ́ ṣe ń ṣe ayẹyẹ ìbí Jésù Kristi lónìí, Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn gómìnà ìpínlẹ̀ rọ ọmọ Nàìjíríà kí wọ́n fi ààyè gba àlàáfíà. Ààrẹ sọ àtúnsọ àfojúsùn fún ìfaradà ẹ̀sìn bí ó ti kéde wípé ọmọ orílẹ̀-èdè kankan ò gbọdọ̀ jìyà tàbí kú nítorí ẹ̀sìn tí ó gbàgbọ́. Bí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC náà ṣe ń béèrè fún ìdájọ́ lórí owó orí nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ sí ọmọ Nàìjíríà fún ti Kérésì tí ààrẹ yọ̀ǹda lánàá, ni ó ti tẹnumọ́ ìfaradà ẹ̀sìn gẹ́gẹ́ bí ìwà tí ó ṣe pàtàkì tí ó mú ìrẹ́pọ̀ wà lórílẹ̀-èdè. Ẹnikẹ́ni kò ní fi ṣe ẹ̀yà tàbí ìgbàgbọ́ ò gbọdọ̀ jìyà nítorí ẹ̀sìn tí ó gbàgbọ́. Ààrẹ Tinubu ní ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ aráyé wà ní ọkàn àyà àwọn onígbàgbọ́, èyí sì gbọdọ̀ máa tọ́ wa sọ́nà nínú ìrẹ́pọ̀. Nínú ọ̀rọ̀ kẹta láti ìgbà tí ààrẹ ti gba ipò nínú oṣù karùn-ún ọdún 2023 tí ààrẹ fúnra rẹ̀ bu ọwọ́ lù, tó ń wáyé láàrin bí ìjọba ilẹ̀ United States ṣe sọ Nàìjíríà lórúkọ látàrí ẹ̀sùn ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n Tinubu sọ àsọdájú àfojúsùn ìṣèjọba rẹ̀ láti dáàbò bo ẹ̀tọ́ ọmọ Nàìjíríà lábẹ́ òfin àti láti ṣe ẹ̀sìn tí ó bá wu oníkálukú láìsí ìdíwọ́. Tinubu tí í ṣe Mùsùlùmí tí ó fẹ́ Kìrìsìtẹ́nì láyà fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ìgbà tí ó ti gba ìjọba ní ọdún 2023 lòun ti ń fi gbogbo ìgbà fi dá ọmọ Nàìjíríà lójú àfojúsùn rẹ̀ láti dáàbò bo ètò ààbò, ìṣọ̀kan àti àlàáfíà orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ASUU ti gba àlékún ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% pay increase gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Ẹgbẹ́ yìí kéde wípé àwọn ti bu ọwọ́ lu àdéhùn tuntun pẹ̀lú ìjọba àpapọ̀ ní ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2025 bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí fòpin sí ìdúnàdúrà àti ọdún 2009 pẹ̀lú ìjọba àpapọ̀. Lábẹ́ àdéhùn tuntun yìí ni wọ́n fi ní àwọn ọ̀jọ̀gbọ́n professors yóò máa gba owó ìfẹ̀yìntì tí ó dọ́gba pẹ̀lú owó oṣù wọn lọ́dún láti 70 ọdún ìfẹ̀yìntì 70 years retirement age. Àdéhùn tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ni wọ́n á ṣe àgbéyẹ̀wò rẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta gẹ́gẹ́ bí wọ́n ti kéde rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lánàá Ọjọ́rú. Lára àwọn nǹkan mìíràn tí wọ́n jọ bu ọwọ́ lù ní àtúnṣe ohun èlò fásitì fún ìwádìí research, libraries, laboratory equipment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n ní kò ní sí ìdúkokò mọ́ fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjàǹgbara yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìkárísọ ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kánò lẹ́yìn ikú òjijì ọmọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ méjì tí wọ́n ní àwọn méjèèjì fẹ́ẹ́ kú sí ìgbà kan náà lánàá Ọjọ́rú. Alukoro ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kánò Kamaludeen Sani Shawai fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé aṣòfin Aminu Sa'adu ṣàárẹ̀ ní kété tí ó dé ilé ìgbìmọ̀ lówùúrọ̀ àná. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn kí àwọn elétò ìlera tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé. Olóògbé aṣòfin yìí tó ń ṣaṣojú ìjọba ìbílẹ̀ Ngogo ni wọ́n fi ìsìnkú rẹ̀ sí. Aago 6 ìrọ̀lẹ́ àná, kò pẹ́ kò jìnnà tí wọ́n kéde ikú Sa'adu ní ìròyìn ikú aṣòfin mìíràn bẹ́ sílẹ̀ nípa Sarki Aliu Daneji tó ń ṣaṣojú ìjọba ìbílẹ̀ Municipal ní ilé ìgbìmọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Abba Yusuf. Sanusi Bature Dawakin-Tofa tí ó ṣe ìkéde ikú yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìyàlẹ́nu ńlá tí ó lè mú ìfàsẹ́yìn bá ilé aṣòfin ìpínlẹ̀. Nínú àtẹ̀jáde òní ni gómìnà ti ní ìbànújẹ́ ti dórí ara ìpínlẹ̀ Kánò kodò. Ìpàdánù aṣòfin méjì jẹ́ ìbànújẹ́ ńlá tí ó gbẹnu tán bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn ẹbí olóògbé méjèèjì, àwọn adarí ilé ìgbìmọ̀ àti ará ìjọba ìbílẹ̀ Municipal àti Ngogo. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run foríjì àṣìṣe wọn, kí ó bu òróró ìtura sí mọ̀lẹ́bí wọn lọ́kàn
kí ó sì tu gbogbo ará ìpínlẹ̀ nínú. Gómìnà wá ké sí gbogbo ará ìpínlẹ̀ kí wọ́n ṣe sùúrù, wà ní ìṣọ̀kan, kí wọ́n sì kún fún àdúrà. Bí ó ti ṣe àpèjúwe ikú yìí ní ìdánwò ìgbàgbọ́, wọ́n ti sin Sàádù sí ìtẹ́ òkú Ngògò. Bí ètò ìsìnkú Aliyu yóò ṣe wáyé lónìí láago 10 òwúrọ̀ ní ààfin Emir Mọ́ṣáláṣí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn Islam Sheikh Ahmad Abubakar Gumi ti pe ẹ̀sùn síwájú ilé-ẹjọ́ Magistrate ìpínlẹ̀ Kaduna tako ará Facebook méjì kan lórí bí wọ́n ṣe dúkokò mọ́ àti àwọn ọ̀rọ̀ ìtàbùkù tí wọ́n ń gbé síta nípa rẹ̀. Nínú ẹ̀sùn tí Gumi pè lánàá ọjọ́ 24 oṣù Kejìlá ọdún 2025 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àfihàn orí Facebook ni Gumi ti ní wọ́n ń pe òun ní orúkọ tí òun kò jẹ́. Bákan náà ni wọ́n lérí mọ́ pẹ̀lú láti bà á lórúkọ jẹ́ tí èyí sì ń fi ẹ̀mí rẹ̀ wéwu. Nínú àfihàn tí àwọn tí wọ́n dúnkòokò mọ́ Gumi ṣe ni wọ́n ti ní Gumi lérí àti ṣe ìkọlù sí mínísítà agbèfọ́ba lórí iṣẹ́ àwọn ológun tó ń lọ lọ́wọ́ tako àwọn adàlúrú. Wọ́n ṣe ẹ̀sùn wípé Gumi ní òun yóò ṣe ìkọlù sí ẹbí mínísítà agbèfọ́ba Christopher Musa ní Zangon Kataf, gúúsù Kaduna bí wọn kò bá dẹ́kun àti máa lépa àwọn adàlúrú. Ṣùgbọ́n nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Sulaiman Danlami Lere ni Gumi ti ṣe àpèjúwe ẹ̀sùn yìí ní irọ́ tí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi bà á lórúkọ jẹ́ àti ìdúkokò mọ́ ààbò orílẹ̀-èdè. Gumi ní wọ́n fi orúkọ àti àwòrán òun ṣe àfihàn tí èyí sì fi ẹ̀mí rẹ̀ wéwu pẹ̀lú àwọn tí ó lè fẹ́ gbẹ̀san lára rẹ̀. Sheikh tẹnumọ́ wípé gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀sìn Islam tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ẹni ń pè fún ìjíròrò àlàáfíà, ó jẹ́ ìwà ìkà láti máa ro irúfẹ́ èrò bẹ́ẹ̀ sí tàbí mú kí ará ìlú kórìíra rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti bu ẹnu àtẹ́ lu ìdúgbàmù àdó olóró tí ó ṣekú pa ènìyàn 5 tí ọ̀pọ̀ sì fi ara pa ní mọ́ṣáláṣí kan ní ọjà Gamburu, ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno. Bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìkọlù sí ará ìlú aláìdẹ́ṣẹ̀ àti àlàáfíà orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ láti ọ́fíìsì igbákejì ààrẹ Stanley Nkwosha ni Shettima ti ní ààrẹ Bọ́lá Tinubu ti darí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣe àlékún ètò ààbò ní ìpínlẹ̀ bí ìjọba àpapọ̀ ṣe ń gbé ìgbésẹ̀ oníkíákíá láti dènà ìkọlù mìíràn kí wọ́n sì fi àwọn oníṣẹ́ láabi jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ni a gbọ́ wípé ó rí èrè gọbọi lẹ́yìn tí ó ta tẹ́tẹ́ pẹ̀lú àbájáde ìṣíde 2025 African Cup of Nations AFCON. Olórin yìí ta tẹ́tẹ́ pẹ̀lú ìdíje Nàìjíríà tako Tanzania ní ìpele Group C ní Morocco. Àsọtẹ́lẹ̀ tí Davido wí gan ni ó ṣẹlẹ̀ bí Nàìjíríà ṣe gba 2-1 tako Taifa Stars ní ọjọ́ Ìṣẹ́gun tí ó mú Davido jẹ tẹ́tẹ́ $96,564 tí ó kù sí $150 mílíọ̀nù $150 million. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn fi àsìkò yìí kí gbogbo Kìrìsìtẹ́nì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé kú ayẹyẹ ìbí Jésù ọmọ aládé àlàáfíà, a sì tún kú ìpalẹ̀mọ́ ọdún tuntun. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé, láàyè àti nínú ìdẹ̀ra. Àmín. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.